àtàlùwà ní ọwọ́ sí ọ. ẹ̀yin ni sà. Àtàlùwà ń bẹ̀yìn. ẹni mi mọ ni. No. Ọ̀nìrì. Ọ̀nìrì sà. Queen ni. bẹ́ẹ̀ni sà. Sultan ni. bẹ́ẹ̀ni sà. Igbákejì wọn ní north ni iṣẹ́ ọ̀bọ̀nù Alafin yìí ni. Kò sí máa fún ẹ máa gbé fún yín kẹ lọ máa yá lọ́hùn. ọba wúlò tọ́jú àlejò tọ́jú olé. mo kí wa pé àtúnkàbọ̀ sórí ètò mi lẹ́ẹ̀kan sí orúkọ mi ò yí padà Omoboriowo náà ni èmi ń jẹ́. ẹ rí Yorùbá wọn ní ọ̀rọ̀ balẹ̀ àdìtàn. Yorùbá sì ní tí ọmọdé ò bá bàtàn irú ọmọ bẹ́ẹ̀ yóò bá àrọ́bá sì rèé bàbá ìtàn ni. Tani ọba aládé láàrin Ọ̀ọ̀ni àti Aláàfin Ọ̀yọ́. ẹ rí tá a bá ní mú òmùròmù tí a ní dá nǹkan pọ̀ nílẹ̀ Yorùbá tí a ò ní gbé ọmọ ọba fọ́sùn tó jẹ́ wípé a sọ òtítọ́ àti òdodo tó wà ń bẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí eléyìí tó wà ń ta. Tá a bá ń sọ̀rọ̀ ọba aládé ńlẹ̀ Yorùbá Ọọ̀ni ò kì í ṣe ẹgbẹ́ Aláàfin. Kí gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tí ẹ rò wípé ẹ lè dorí ìtàn kodò kẹ́ ẹ rántí wípé àwọn kan wà tí wọ́n á bá yín wá ìtàn jáde tí wọ́n á sì pa á fún yín. Yorùbá ó ní ọmọ tí ó bá jogún kógún wọ́n ní ìtàkìtàn òun náà nírú wọn máa ń pa. Àti àwọn tí wọ́n pera wọn lọ́mọ Ọ̀yọ́ àti àwọn tí wọ́n jẹ́ àjòjì Ọ̀yọ́ àti àwọn tí wọ́n jẹ́ aráàta Ọ̀yọ́ tí wọ́n ń dorí ìtàn kodò látara wípé wọn ò fẹ́ jẹ́ kí Aláàfin orí rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ sí Ọọ̀ni. ẹ̀rí kan tún lélẹ̀ ní February 28, 1903 òun náà ni ẹni tó jẹ́ gọ́fúnà ní Lagos State nígbà náà tá a mọ̀ sí Sir William Mike Gradual àti má gbọ́dọ̀ kọ́ ẹ̀rọ mo ṣáà pé Sir William ni. Nígbà tí ọ̀rọ̀ bá ń ṣẹlẹ̀ ní Èkó ó ránṣẹ́ pé Ọọ̀ni ni wípé ta ni ọba aládé ńlẹ̀ Yorùbá. At that time Ọ̀yọ́ Empire existed in 1903. wọ́n exist nígbà náà wọn ò ṣe lọ pé wọ́n tó náà mọ̀ wípé wọn ò kì í ṣe aládé. Kí ni máa yí ṣe? Gọ́fúnà yìí ó gba Ilé Ifẹ̀ lọ. Ó lọ pe Ọọ̀ni wípé ìjọba ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ òun sì nìkan ni ọba aládé ńlẹ̀ Yorùbá tó lè dá sí. Ìtàn sọ fún wa pé kí Ọọ̀ni ó tó kúrò láàfin ó ní ọ̀pọ̀lọpọ̀ ètùtù àti ohun tí wọ́n ṣe tí Ọọ̀ni sọ pé gbogbo odò tóun bá ti ń kàn lọ́nà òun náà ni arákùnrin yìí yóò máa pa àgbò kọ̀ọ̀kan sí tí gọ́fúnà yìí dẹ́ agree láti ra 100 cow láti lè fi sacrifice kí Ọọ̀ni fi lọ kí Ọọ̀ni fi padà. Ìtàn tún fi yé wa wípé nígbà tí Ọọ̀ni ń kúrò láàfin ìtàn jẹ́ kó yà pé gbogbo àwọn ọba tó kù pátápátá ni wọ́n fi ààfin sílẹ̀ including Aláàfin of Ọ̀yọ́. Yorùbá oníṣojú mi kòró wọn ni kò mẹ́rin wá. Mo fẹ́ kí èmi àti ọjọ́ gbọ́rọ̀ ní ẹnu Ọọ̀ni ọba Ògúnadé Síjúadé Olúbùṣe Èkìtì Kírímọ́gìrì kí Olódùmarè ó bá wa fi ọ̀run kẹ́ bàbá yìí torí pé àwọn gan mọ̀ pé òun nǹkan báyìí lè wá padà wá ṣẹlẹ̀. Òun ló jẹ́ kí wọ́n ṣe fídíò yìí. Mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ Agogo Ayọ̀ èyí tó lọ́ọ́ ṣe interview fún bàbá yìí nígbà tí bàbá yìí ń bẹ láyé láti lè jẹ́ ká rí ìmọ́lẹ̀ òótọ́ sí àwọn nǹkan tó ṣókùnkùn sí gbogbo ọmọ kóòtù òjire débi wípé nígbà náà gan
ní ààyè tí wọ́n máa ń jókòó sí tí wọ́n bá tò sí nígbà tí Queen Elizabeth sì ń wá sílẹ̀ Yorùbá. Kódà níbi tí Aláàfin Ọ̀yọ́ níbi tó ń dúró sí ọ̀nà ẹ̀ jìn síbi tí Ọ̀ọ̀ni bá dúró sí. Wọ́n jẹ́ kó yọ pé kódà láyé ọjọ́ ngan àwọn Queen Elizabeth àwọn ni wọ́n ń sanwó secretary Ọ̀ọ̀ni nígbà náà. Yorùbá sọ wípé ọ̀rọ̀ balẹ̀ àdìtàn. Ọ̀rọ̀ balẹ̀ àdìtàn. Èmi àti yín ẹ jẹ́ ká jọ lọ wo fídíò tí Ọ̀ọ̀ni ṣe nípa aáwọ̀ tó ń bẹ láàrin àwọn àti Aláàfin. Wá kí ló ní bẹ́ẹ̀ sọ? Ìkànnì wá fún ìní ló wá. Tani pín wá láàrin ẹ̀. Àwọn ni point ni sir. Àtìta ló wà ní ọwọ́ sí ọ. Ẹyin ni sir. Ẹ̀ta ló wà ń bẹ̀yẹn. Bẹ́ẹ̀ni, mi mẹ́ni. No. Ọ̀ọ̀ni rè. Ọ̀ọ̀ni rí sir. Queen ni. Bẹ́ẹ̀ni sir. Sultan ni. Bẹ́ẹ̀ni sir. Igbákejì wọn ní North ni Bẹ́ẹ̀ni, iṣẹ́ sir. ọ̀bọ̀nù Aláàfin yìí ni. Kò sí máa fún ẹ máa gbé fún yín kẹ lọ máa yá lọ́hùn. Ọba wo ló Lọ́kíọ́. tọ́jú àlejò tọ́jú ilé Lọ́kíọ́. lórí aládé. Lọ́kíọ́. Kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ yẹn. Tí ọmọ rúmọ rẹ̀. Lọ́kíọ́. Àwọn kí ló ní bẹ́ẹ̀ sọ? Sample lábẹ́rẹ́ yẹn. Ọba wo ló Lọ́kíọ́. Queen ìlú ọba nìyẹn. Bẹ́ẹ̀ni. Aláàfin tó ń wí nìyẹn. Àwọn olùwà ń mú. Ọba Benin ó jọ Aláàfin lọ. Olé Oòduà. Lọ́kíọ́. Máa gbé fọ́tò márùn yẹn fún ẹ. Mo fún ẹ níyẹn máa tún fún ẹ lélẹ̀ náà. Kò sì máa gbá àwọn yẹn lọ náà. Àmì yàn fúnra rẹ̀ tó ń pariwo. Wàá rí kó òun ń lo ọ̀ràn yàn. Kò sí tó ń jẹ́ ọ̀ràn yàn. Ọ̀ràn mi yàn ló wà. Ọba wo ló Ṣùgbọ́n òun Fodo, rà á fodo, ṣe fodo, ó fodo. dọ́gbọ́n. Lọ́kíọ́. fún yàrá fọkàn Torí gbá. ọ̀ràn mi yàn kan ò gbá bẹ̀ yẹn rí. Ibi justice wa wí yẹn. Governor Nigeria ní 1924 when the Prince of Wales was visiting. Only Johnson's book is fake. Only Johnson was an Oyo man who wrote a book to boost the ego for your people and life. Ọba wo ló Lọ́kíọ́. Who are archives? Olé Oòduà. Nigerian archives. Copy of one. Ṣé àfẹni document láti ṣú ẹ Okay sir. pé kò tiẹ̀ sí tó Aláàfin ò tiẹ̀ súnmọ́ ní rárá pàápàá. Ọba wo ló Lọ́kíọ́. Lọ́kíọ́. Nígbà tó ní tí gómìnà Nàìjíríà 1903 wo ọmọdé fún mi ní Gazette Federal Gazette mú kàn wá Federal Government Gazette 1903 February 28 gómìnà Nàìjíríà wá sí Ifẹ̀ wá invite Ọọ̀ni ẹni tó lè wà lórí ìjọ náà grandfather tèmi. Olé Oòduà. Lọ́kíọ́. Pé ọba ń jà lórí adélèkó ẹ̀kọ́ ni wá torí council Èkó council Nàìjíríà ìjọ náà nílẹ̀ Yorùbá wọ́n ní Ọọ̀ni nìkan olóni adé ó lè sọ̀rọ̀ adé. Lórí aládé. Lọ́kíọ́. Ọọ̀ni wá ní ó sọ fún ìbò yẹn pé Ọọ̀ni kan ò jáde rí gómìnà ní kí ni àwọn lè ṣe fún Ọọ̀ni láti jáde. Ó ní gbogbo rivers báyìí tó bá máa pọn lọ́nà black cow kọ̀ọ̀kan gómìnà ló ara 1,000 cow. Sùmọ́lẹ̀ sùmẹ́ni. Lọ́kíọ́. Ó ní kí lọ ní súnfẹ́. Ó ló òun á wọ coach òun á wọ láti bí òun á wọ ọkọ̀ lọ sí Ẹdẹ kó sẹ́dẹ̀ coach ẹ̀ wá sẹ́dẹ̀ railway ẹ̀kọ́ agbóhùn. Gómìnà ló wà ń improve on that. Ó lọ àní kí wọ́n fi hammock gbé
lórí aládé lọ́kẹ́ ọ. ó wà lórí set ó wà rú ọ ní physically lọ́kẹ́ ọ. ó ẹ̀dẹ̀ nítorí àwa interest yẹn nú ẹ̀ láti gbà pé òfò ní gbogbo àwọn ìjọba tó ń pariwo yẹn all traditional rulers from Warri to Lagos, from Asaba to Lagos, through here, all of them vacated their palaces. Information reach on news today. One vacate palace will only outside the walls of their palaces. Àwọn òyìnbó yẹn, àwọn òyìnbó tó ń run government jọ náà, wọ́n ó wà mẹ́ pé even the Alafin of Ọ̀yọ́ is now living outside the walls of his palace. àrólé oòdùà lọ́kẹ́ ọ. The information máa pe get to him pé Ọọ̀ni ti padà délé. Owó rẹ̀ rí. lórí aládé lọ́kẹ́ ọ. Kí ló fẹ́ kọ́ ní sọ? Màá fẹ́ dọ́kúmẹ́ntì. ìgbẹ́ni bá àti àpò lọ́kẹ́ ọ. lọ́kẹ́ ọ. Kó wà ní àwọn oníwàhálà ń bí pàápàá. Àwọn tó ń fẹ́ kan purọ́ jẹun káàkiri àwọn oníwàhálà. Wá ń bọ́ lọ ní ti jókòó lẹ́yìn Aláàfin. Aláàfin ni. Ọ̀rẹ́ ni gọ́vnà ni ọba Benin ni bẹ́ẹ̀ni sà. Aláké ni bẹ́ẹ̀ni sà. ọ̀gẹ́rẹ́ ni. bẹ́ẹ̀ni sà. Mo lè rí ìfẹ́ mo lè rí ọ̀nà ìdílé kò kánà. lórí aládé Ìjọba ètò à ń bẹ̀ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀. àrólé oòdùà lọ́kẹ́ ọ. ìgbẹ́ni bá àti àpò lọ́kẹ́ ọ. Mo fún ẹ lélẹ̀ kan. lọ́kẹ́ ọ. wákẹ́ agogo ayọ̀ lọ́kẹ́ ọ. Wọ́n kàn purọ́ kiri ní ọmọ ẹgbẹ́ tó máa jẹ káàkiri. Kò sí tọ́jú rẹ̀. Dọ́kúmẹ̀ntì máa fún ẹ. Èdè Aláàfin of Ọ̀yọ́ now living outside the walls of the palace. Ìgbà tó ní jáde nìyẹn. Ìta ló ń gbé tí ìfẹ́ máa títí àrólé oòdùà lọ́kẹ́ ọ. gbogbo ọba fà fílẹ̀ pátápátá kì í ṣọ́ọ̀ni lọ́sàn fún wọn wọ́n gbọ́ pọ̀ ní jáde wọ́n fà fílẹ̀ pátápátá wọ́n gbé tààfin nígbà tí information bá rí kan pọ̀ ní padà délé náà máa padà sáfin ibi ìdí òyìnbó wa kọ́ sí ibi ìdí Aláàfin Ọ̀yọ́ àfihàn ẹ̀dùn ìta ló ń gbé nìsín. báwo ló lọ́kẹ́ ọ. lọ́kẹ́ agogo ayọ̀. Kẹ́nikẹ́ni parọ́ fún ẹ wọ́n lọ lórí kí irú àwọn dọ́kúmẹ̀ntì báyìí wà láyé bẹ́ẹ̀ni kábíyèsí. lẹ́nu kan purọ́ rẹ̀ gbọ́dọ̀ sí lọ́wọ́ wà ní ọjọ́ kan lẹ́yìn mu àbí gbogbo ní òfò ní gbogbo ní. dọ́kúmẹ̀ntì kan tí ẹ wà ń bí ìjọ pé mo lè fún ẹ ládé àrólé oòdùà bẹ́ẹ̀ wà jẹ́ ọ̀hún sí mo lè fún ẹ. lọ́kẹ́ ọ. lọ́kẹ́ agogo ayọ̀. lórí aládé lọ́kẹ́ ọ. lọ́kẹ́ agogo ayọ̀. ìgbẹ́ni bá àti àpò lọ́kẹ́ ọ. sí gómìnà wọ́n máa ń sẹ́ fáyà tì lọ́kẹ́ ọ. ṣe tó lè béèrè lọ́wọ́ ní tó fún rẹ̀ tó ló lajú. wàdá ìtàwọn jalè ń dárúkọ Ifẹ̀ ló ń jẹ́ wàdá ẹ̀ àrólé Ifẹ̀ oòdùà òòyè ló ń jẹ́ wàdá ẹ̀ fún àwọn dọ́kúmẹ̀ntì fún àwọn akáyọ̀. ọba wíwo lóhùn. ibi tó wà ní ìsìn yẹn Ọ̀yọ́ yẹn Ọ̀jà ló níbẹ̀ Ògbómọ̀ṣọ́ ló nílẹ̀ yẹn àrólé oòdùà Ọ̀jà èso Ògbómọ̀ṣọ́ man. ṣe ti wá rí wípé tá a bá ń sọ̀rọ̀ ọba aládé ńlẹ̀ Yorùbá Ọọ̀ni ni bàbá torí wípé adé ni wọ́n ń dé ń fẹ́ Ọ̀yọ́ ò ládé níṣẹ́ ni wọ́n gbadé aládìgún fún Ọ̀yọ́ bẹ́ẹ̀ sì ni ìlú tí wọ́n wà lónìí tí wọ́n ń pè lọ́yọ́ yìí àwọn kan ni wọ́n ní ẹ jẹ́ ká pa ìtàn tí àwọn ọmọ wa ó lè rí ẹ̀rí ẹ̀ lọ́jọ́ iwájú ẹ má jẹ́ ká pa ìtàn kíntàn o wọ́n tó sọ wípé Ọọ̀ni ò kì í ṣoore ọba tí òun tó sọ pé
Ọọ̀ni ò kì í ṣe olórí aládé ńlẹ̀ Yorùbá. Mú ẹ̀rí tiẹ̀ wá. Ẹ̀rí ta wá ó là wá mú wá fún yín láti lè tan ìmọ́lẹ̀ sí ohun tó ń ṣẹlẹ̀. Aláàfin of Ọ̀yọ́ náà ṣe fídíò, àwọn náà ṣe press release o nígbà tí wọ́n o, ṣùgbọ́n àwọn ò rí ẹ̀rí kankan mú jáde wípé ìwé lásán ni wọ́n gbé dání. Méjì náà ni màá ṣò tó sì jẹ́ ẹ̀rí tó dájú, tó jẹ́ ẹ̀rí tó yẹ pé ẹ rí lórí íńtánẹ́ẹ̀tì, ẹ rí tẹ́ bá dénú Federal Gazette. Àwọn nǹkan wọ̀nyí ó wà nínú Lagos Federal Gazette. A ti ní kí àwọn tí wọ́n lè bá wa wú ìwé yẹn jáde, a ti ń ṣiṣẹ́ lé lórí kan bá wa wá jáde. A gbèràn yín ní gbàgàdà báyìí tọ́lọ́mọ ajẹ́ kan bá wa rí kọ́pì ẹ̀ mú jáde. Tí àwọn adẹ́rẹ́ mú jáde náà, ara àwọn ẹ̀rí kan láti fi hàn tọ́nu sọ yìí. Ọọ̀ni fún ara rẹ̀ ló sọ kó tó di pé wọ́n lọ sí kó tó di pé wọ́n papòdà lọ sí ibi tí àwọn abala wọn wà. Wọ́n ti fi ìtàn balẹ̀, wọ́n ti fi ọ̀rọ̀ balẹ̀ láti lè fi jẹ́ kí àwọn ọmọ Yorùbá ká mọ òótọ́ láàrin àwọn àti Aláàfin of Ọ̀yọ́. Wọ́n sì tún sọ ìtàn Ọ̀rànmíyàn pé níbo lòun ti rí Ọ̀rànyàn tó ń ṣe. Àwọn tí wọ́n mọ ìtàn àwọn nìyí. Ẹni tó bá wá ní tí Ọọ̀ni sọ yìí tó bá wá sọ pé irọ́ ni kò rí bẹ́ẹ̀, mo fẹ́ kí onítọ̀ náà jáde kó mú ẹ̀rí tiẹ̀ wá, nítorí pé Ọba Lámídì Adéyẹmí fún alára ẹ̀ gan ikú bàbá yèyé kó lódùmarè kó bá wa fi ọ̀run kẹ́ wọn. Wọ́n á tako ohun tí Ọọ̀ni sọ o nínú press release tí wọ́n ṣe. Wọ́n ò tako ohun tí Ọọ̀ni sọ yìí. Àmọ́ táwọn kan sọ ni wípé Ọ̀rànmíyàn níbo ló ti wá, kò sọ. Àwọn tó bá kò sọ àsìn tí wọ́n sọ máa padà play ẹ̀ nínú apá kejì fídíò tá lọ bá láàrin Ọọ̀ni àti Aláàfin of Ọ̀yọ́. Ẹ ṣeun, àárín ìbẹ́ lọ, ó dìgbà, ire o.